Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́. Mo kí gbogbo ọmọ Yorùbá tí ń wò mí káàkiri gbogbo àgbáńlá ayé o. Ọ̀dẹ̀ ọ̀dà bí a ti jáde nílé láàárọ̀ yìí. Ìpadàbọ̀ wálé wa lálẹ́. Ànídélé bọ́kù ọkọ, ànídélé bọ́kù aya, ànídélé bọ́kù ọmọ. Mo ní fòkú àwa náà ránṣẹ́ lé. Gbogbo ẹ̀yin èèyàn mi nígbèrí òkun pẹ̀lú ọmọ Yorùbá tí ń bẹ nígbèrí ọ̀sà. Bùwọ́ omi la máa gbọ́ nú ilé yà ní gbọ́ bùwọ́ àgbo. Inú ilé tí wọ́n bá ń sọ pé bùwọ́ omi, àmàlà gbígbóná ni wọ́n ń jẹ lọ́wọ́ tàbí iyán tó dọ́ṣọ̀. Wọ́n ní bá ń bu omi tó tutù. Ṣùgbọ́n ilé tí wọ́n bá ti ń kígbe bùwọ́ àgbo, tí ó bá jẹ́ ibà, yóò sì jẹ́ ọ̀fà ara tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ayé ò ní ta á lọ́fà o. Ayé mojúbà. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ayé gbọgbọ́n, ayé níkà. Àwọn èdè ènìyàn kan ń bẹ nínú ayé tó jẹ́ pé ǹjẹ́ wọ́n mọ̀ pé wọ́n á máa gba àwọ̀ aláwọ̀? Ǹjẹ́ wọ́n mọ̀ pé wọ́n á máa dáwọ́lé ìṣẹ̀dá oníṣẹ̀dá? Ẹ gbádùn mi. Ẹ rí i pé ẹlòmíì ṣàdédé ló bẹ̀rẹ̀ sí ní jalè lójijì. Tí wọ́n bá lù ojú rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wálé, alóhùn gan ọmọ. Ayé máa nà wá o. Ẹlòmíì mutí lójijì, ṣàdédé ni wọ́n gbé gòlé lọ́wọ́ látojú oorun. Yóò mutí yóò bá kán ojú ayé. Àwọn ẹbí rẹ̀ ó lọ wọ wọn ní ọmọ níbi níran. Gbolè yìí ti wá báyìí. Wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ ni. Wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ ni. Ayé ò ní faburú gẹ̀ẹ́tì wa. Iṣẹ́ tí mo fẹ́ fi ilẹ̀ yìí, iṣẹ́ yìí kì í jẹ́ kí àwọn tí máa gba àwọ̀ ẹni kí wọ́n ráwọ̀ ẹni lò. Tàbí ẹni wọ́n bá fura bẹ́ẹ̀ pé irú bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ sí òun, n tó lè ṣe rèé o. N polówó fún ọ o. Ṣùgbọ́n yín tọrọ nǹkan kankan. Iṣẹ́ yìí máa ká àdá yìí kan, màá gbẹ́sẹ̀ lé yòókù. Ó nídìí tó jẹ́ orí bẹ́ẹ̀. Àwọn kan ń bẹ, à ń gbádùn yín ni wọ́n. À ń gbádùn yín sì kó owó làwọn náà fi ń ra dátà. Wọ́n ní àìjúbà fògùn sínú kú. Ẹni ó fògùn sínú kú, a lè ṣàdúrà fún. Èyí àwa náà jogún lọ́wọ́ àwọn tó bí wa la fẹ́ fi ìta yìí. Wọ́n ní ẹni tí ó bá fògùn bàbá rẹ̀ ta, òun ni ó lè jogún ògùn bàbá ẹlòmíì. Iṣẹ́ yìí èèwọ̀ ni kí wọ́n fọwọ́ kan àwọ̀ rẹ̀. Iṣẹ́ yìí sì tún á jẹ́ aṣínà apàwọ̀dà. Aṣínà apàwọ̀dà, òun ni àwọn àgbàlagbà ń pè. Ẹ bá mi tọ́jú odidi awọ ìgalà Agbonrin ńláńlá, odidi awọ ìgalà ńláńlá tó pé tí wọn ò gé níbì kankan rí. Ẹ gé sí ọ̀nà 16. Kí ni mo wí? Ọ̀nà 16, 16 lẹ́ gé sí. Ẹ tọ́jú ẹyẹ kanakana tó pé, ẹyẹ kanakana tó pé odidi kan, ẹyẹ kowé tó pé odidi kan, ẹyẹ lékeléke tó pé odidi kan, ẹyẹ òbẹ̀ tó pé odidi kan, ọ̀gààyè odidi kan. Ṣùgbọ́n ọ̀gààyè yìí o, ẹ jẹ́ kó wà nínú kéjì lẹ́gbẹ̀ẹ́ kan mẹ́ kíkan. Ewé bí ìráná, ewé kílẹ̀ fi mí ṣe, ewé gbégbé pẹ̀lú ṣùdí rẹ̀. Ẹ gbádùn mi.
ó tún kù àwọn ewé méjì kan ohun tí mo yọ kókó mẹ́nìyàn o ṣé ẹ mọ̀ pé mi ì ṣe bẹ́ẹ̀ rí èmi náà mọ̀ ṣe bẹ́ẹ̀ ni ọlọ́mọ ṣe wá láláṣẹ dànù àwọn kan bẹ gbogbo ohun tá à ń sọ wọ́n ń tẹ̀ níwèé wọ́n ń tà ẹ̀yin tẹ́ sì jẹ́ ọ̀jọ̀gbọ́n oníṣègùn tẹ́ ẹ jókòó kanú YouTube wa rẹpẹtẹ tọ́jọ́ pé mbẹ́lẹ̀ tí ń dá bí ifá tẹ̀ ń rọ̀ bí òwe ọ̀pọ̀lọpọ̀ bẹ́nu bá jẹ ojúmọ́ àtì ni ẹ máa bà á náà lówó dátà ìyẹn kò sápẹ́ pẹ̀lú àwọn ewé méjì yìí ó ní bẹ́yìn ó ti ṣe ọ̀gá yìí ń pé olùpa o bó sì wo olùpa kọ̀ọ̀kan mi torí ń ṣàlàyé bó ti ṣe fún un tí a bá parí iṣẹ́ yìí èèyàn máa wá lò sọmọ pé ń ṣàlàyé bó ti lò ó ń sì sọ ohun tó fi lò ó èèyàn tọ́jú apẹ̀rẹ̀ ajáde apẹ̀rẹ̀ tó ti já nídìí tí ò wúlò mọ́ ọ wà lára iṣẹ́ yìí ẹ̀gbọ́n mi ẹ lọ lo iṣẹ́ yìí o ẹ lọ dán o ọ fẹ́ gbọ́ pé ọ sanwó fún mi ni èmi gan ò fi ilẹ̀ lọ́fẹ̀ẹ́ àwọn kọ̀ọ̀kan èmi náà máa dì í mú báyìí tẹ́ ẹ bá mọ̀ gbà èmi náà mọ̀ mú wá bó ṣe jẹ́ nù ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣègùn ńláńlá ni wọ́n ti dán gbogbo àwọn iṣẹ́ tá a filẹ̀ tí wọ́n sì dúpẹ́ fọlọ́run ẹ̀yin náà ẹ dúpẹ́ wọ́n bá ṣe nǹkan fọ́pọ̀lọpọ̀ ẹlòmíì yọ lọ dúpẹ́ ń ṣọ́ọ̀ṣì rẹ̀ wọ́n gbọ́ tí pásítọ̀ kan sọ pé káwọn èèyàn lọ fi 1 billion kalẹ̀ wọ́n lọ rí sẹ́kẹ́tírì òun kò pé ìṣẹ́jú márùn-ún tí wọ́n gbé 1 billion kalẹ̀ 100 million oníkan kì í ṣe pé jókòó dìde o kò ṣe mírèkù kanú ayé wọn lẹ́yìn wọn máa ṣe àmín àwa táwọn á ń fi nǹkan mèremère lẹ̀ fún yín tẹ́ ẹ bá mọ gbàṣà àwa gan mọ̀ mú wá tẹ́ ẹ bá sì mú wá àwa ní òfin ilẹ̀ bẹ́ẹ̀ apẹ̀rẹ̀ ajáde ó wà lára àwọn ohun èlò iṣẹ́ yìí iṣẹ́ tó dáa ni orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ọ̀fẹ́ gbà tí ó pe pàdé mi lábẹ́ aṣọ ẹ wá gbọ́ point of correction ìwọ tó bá wà nínú private group má béèrè lọ́wọ́ mi o iṣẹ́ yìí o ìní fún yín ọ san owó ẹ̀ ni tó bá lo iṣẹ́ yìí ó dúpẹ́ fọlọ́run náà ayé rẹ̀ ẹlòmíì wọ́n ti da nǹkan rú mọ́ ọfà tí ayé máa ń ta sẹ́mọ̀ póríṣiríṣi ni wọ́n á máa ta fàlú ajé ẹni ayé bá ta fàlú ajé rẹ̀ gbogbo nǹkan rẹ̀ ó túká ni wọ́n tọ̀ wọ́n tòṣì wá lójijì ni ọfà ara nìkan làwọn èèyàn lérò pé wọ́n máa ta rárá o ilé tó kún tẹ́rọ pọ̀ ń bẹ ayé a máa ta fàṣíbẹ̀ tí lébi ó túká tẹ́ ẹ̀ ní rẹ́yẹ ń bẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ayé mojúbà ayé ò ní nà wá o orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà +23480 3298 3298 direct line mi nìyẹn tó bá pè mí lórí aago tí ó bá ti lọ mi ò sí Nàìjíríà ni bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀ +23480 3298 3298 mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo wà Nàìjíríà yẹn fún ọlọ́kan sí +23481 33 155 111 +23481 33 155 111 yóò jẹ́ wá kò ní yẹ ẹ lẹ yẹn fún nọ́mbà orílẹ̀-èdè Benin dégà kan lọ́dọ̀ mi ní Benin o lẹ́yìn ibi tó ti dé tí ń ta mọ́tò ń bẹ lọ́dọ̀ mi ṣùgbọ́n ń bo lọ́dọ̀ mi ní Nàìjíríà wọ́n láti wọ mọ́tò láti Kòròdú garage oníwọ̀n lọ sí Báyékú wọ́n wá sọ fún mọ́tò pé ẹjọ́ Emily bus stop ní ti bọ́lẹ̀ o Emily bus stop Emily street number 50 ẹgbẹ̀lẹ́ lọ́ọ̀yà wá gbọ́ +229 54 65 1928 +229 54 65 1928 +229 54 65 1929 ìkejì nìyẹn o +229 54 65 1929 sórí iṣẹ́ tí mò ń kà lọ yẹn tùràrí rẹ̀ wà alárìmọ́lẹ̀ rẹ̀ wà tó jẹ́ pé inú ilé tí ẹ bá rí i sí èèyàn paradà ní
èèyàn ṣe kinní kan ni kì í ṣe inú ilé tiẹ̀ wọn ò lè wọbẹ̀ ọlọ́ṣẹ rẹ̀ ń bẹ ẹlẹ́bu rẹ̀ ń bẹ aṣínà ọ̀la tó jẹ́ pé ayé kì í fi gbàwọ̀ ẹni ṣiṣẹ́ aburú bí ti ń ṣiṣẹ́ àwọn àgbàlagbà bẹ́ẹ̀ ni ń ṣiṣẹ́ ọrọ̀ ajé rẹ̀ gbogbo nǹkan rẹ̀ ó máa lọ ní gbẹdẹmúkẹ́ ní dára fún wa o yáyẹ wa kò ní yẹ lẹ́ o ire 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 kàbìtì nílé gbogbo wa o.